Africa Content TV. Oriyomi ṣe pẹ̀lẹ́ o. Òkè àgbà mo kí gómìnà wa ìdùnnú mẹ̀kúnnù ọdún aṣojúfẹ̀rọ̀ bóyá ó jẹ́ ọ̀rọ̀ òṣèlú bóyá kò jẹ́ ọ̀rọ̀ òṣèlú gbogbo ara ẹni tí wọ́n ń pè ní Seyi Makinde a sì mọ tó ti ṣe a sì mọ tó tó ń ṣe a sì mọ tó tó lè ṣe àwa kì í ṣe olóṣèlú ṣùgbọ́n téèyàn bá ṣe dáadáa àwa ó sún mọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gómìnà Seyi Makinde wípé ẹ ṣe gan-an ní sáà. Ìgbà àkọ́kọ́ tí mo ní àǹfààní nìyí láti dúpẹ́ lọ́wọ́ yín kọ́ bíbí láti gbàgbé ti gómìnà sáà. Torí pé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ṣe ṣe yìí tí mo bá wá dá gidi gbólẹ̀ èmi kò bá mọ̀ pé mo náà náà ló báyìí. Torí bẹ́ẹ̀ ṣe dáadáa. Torí pé mo wà nínú àwọn tó sọ fáráàlú pé ẹ ṣe dáadáa. Ẹ tún wá ṣe dáadáa bí mo ṣe wò ẹ ṣe dáadáa lọ. Ó wá jẹ́ kí wọ́n máa gbàgbọ́ nínú gbogbo tí mo bá sọ. Ìdí ọpẹ́ mi nìyẹn ẹ ṣe gan-an. Tó bá wá rí bẹ́ẹ̀ yẹn kò sí láyé òní máa sọ. Tó bá ti rí bẹ́ẹ̀ yẹn òṣèlú ti dé wọ́n ti fi ìbọn òṣèlú kí wọ́n máa rí lóhùn. Ọlọ́run ó sì lọ ẹ̀rẹ́jú ẹ̀. Excellence sir. Àwọn akíní tó wà lẹ̀ tí mo fẹ́ sí tí mo bá ṣe inú yín á dùn gan-an inú yín á dẹ̀ dùn pé inú yín á dùn pé ọmọ yìí inú mi dùn tó mo dúró tì ṣùgbọ́n mi ní sí fún àmì sà torí bẹ́ẹ̀ lẹ sí èyí tó dàbò ṣe dà ilé rẹ̀ màá bẹ̀rẹ̀ sà ọwọ́ yẹn náà mo fẹ́ kẹ́ ẹ fi bá mi sí àbí ẹ̀sà tí a ní tó wà bẹ́ẹ̀ gbogbo àwọn tó wà ní òun tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sí gbogbo wà ní lọ́kọ̀ọ́kọ́ ṣe gbùrùgbùrùgbùrù. Báwo ni ẹ̀wé kéré síwájú? Báwo ni ẹ̀wé sí ìrànṣẹ́ yóò? Seyi Makinde dáwà ìgbìmọ̀ sí. Torí báwo ni àwọn ọkọ̀ yọ̀ ń fẹ́? Olùdókòwò náà ń dúró. Bóyá máa Seyi, 2 Seyi, 3, 4 Seyi, 5 Seyi, 6 Seyi, 7. Báwo ni ẹ̀wé kéré síwájú? Báwo ni ẹ̀wé sí ìrànṣẹ́ yóò? Seyi Makinde dáwà ìgbìmọ̀ sí. Torí báwo ni àwọn ọkọ̀ yọ̀ ń fẹ́? Olùdókòwò náà ń dúró.
Ẹjọ́